mo fẹ́ kẹ́yìn tẹ lọ́gbọ́n tẹ lóye tẹ ní làákàyè mo fẹ́ kẹ́ gbọ́ mi dáadáa lálẹ́ yìí mo dẹ̀ fẹ́ kẹ́ píkì 1 or 2 points nínú ọ̀rọ̀ mi lálẹ́ yìí mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ìjà kọ́ mo fẹ́ jẹ́ kẹ́ rí pé ta ni aláṣejù alájà àdùbí ọlánígun àbí ọlánígan wọ́n ní wí ok ó lè jẹ́ àwọn tí wọ́n ní France ń bíbá yìí nìyẹn àwọn tí ló bá bíbá yìí tí mo ti gbọ́ wí yẹn so wí yẹn ó ti yé mi yes nìyẹn now ẹ̀yin èèyàn onílàákàyè ọlọ́gbọ́n olóye mo fẹ́ kẹ́ píkì pọ́ìntì mi lálẹ́ yìí mo dẹ̀ fẹ́ kẹ́ mú 1 or 2 point dání ẹ wá mú báírò yín àti ìwé kékeré kan kẹ́ wá jọ́ọ̀tì ọ̀rọ̀ mi kẹ́ wá wò pé ta ni aláṣejù ta ló ń fẹ́ peace because àwọn èèyàn máa wò bí pàtàkì àṣọ pé bí i legacy bí i èmi oníwàhálà ni mí àbí kìíní kan èmi gangan ni mo ń make peace jù ṣùgbọ́n tá a bá make peace tí àwọn pípù yìí náà bá tún dá wàhálà lẹ̀ a nígbà fún wọn mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé when you win war you win peace you must win peace because tó o bá ti win peace yẹn o ò ní gbádùn ogun tó jà so a ready láti bá anybody jà èmi ò ready láti bá anybody jà èmi ò ready láti jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ níbi kankan peace gangan làwa fẹ́ but àwọn people yìí ò fẹ́ peace ewúrẹ́ tó ga wọ́n pè wọ́n ewúrẹ́ yẹn náà ni wọ́n ògúfe ọ̀gá àwọn ewúrẹ́ Mr. Yaya now I'm telling you ẹ̀yin people yìí ẹ̀yin èèyàn Sego ò ní charisma láti rúlu Lagos seat tó jókòó sí yẹn jùlọ it's a very hot seat fún ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ jẹ́ ká let's be sincere ẹ jẹ́ ká gbọ́rọ̀ dáadáa ẹ má jẹ́ kí fídíò yìí gùn jù jẹ́ ká kọ́ make a point now ẹ jẹ́ ká wá ṣe báyìí Sego ó jẹ́ ẹni tó ní opportunity láyé is an opportunity ó ní opportunity nígbésí ayé ẹ̀ tí Ọlọ́run fún ṣùgbọ́n kò mọ̀ ọ́ lò ẹ wá jẹ́ kí n ka nǹkan 5 tẹ́ máa fi mọ̀ pé ní opportunity number 1 Sego kàwé Sego kò ṣe pé bóyá secondary school kan ló ti lọ àbí ló jáde university kan stark illiterate ni o Sego is a stark illiterate ṣe bí tó máa ń bú ọ̀gá tiwa pé ọ̀gá tiwa ọ̀mọ̀wé òkè adúpẹ́ but mo fẹ́ kẹ́ mọ̀ pé Sego náà ò mọ̀wé kò mọ̀ nǹkan kan tó bá gbéwèé dání kò mọ̀ nǹkan tó wà nínú ẹ̀ kò lè kà Sego ò lọ sí university bóyá ló jáde secondary school kan kò lọ sí university kò lọ sí school kò lọ school number 1 number 2 kò ṣe pé ilé kéwú ló lọ tó lọ ilé kéwú tó ka kéwú jáde níbi kan kábà sọ pé ó gba ṣàádà ó mọ kéwú kan kò lọ ilé kéwú ó di 2 number 3 kò kọ́ṣẹ́ kan kábà sọ pé iṣẹ́ ló kọ́ kò mọṣẹ́ kò kọ́ṣẹ́ kan gbèsè ayé pé iṣẹ́ tóun kọ́ gbèsè ayé òun rèé tóun fẹ́ máa fi jẹun ṣe rí pé di 3 kò kéwú kò kàwé kò kọ́ṣẹ́ ọmọ ọ̀tá ló ṣe láti kékeré dàgbà ó wá aṣọ ọmọ ọ̀tá láti kékeré dàgbà nìyẹn Ọlọ́run wá ní kó lórí kó ní opportunity kò wá tún mọ opportunity yẹn lò number 4 ni pé kò tún wá iṣẹ́ tó ń jẹ léèní tó jẹ́ iṣẹ́ onímọ́tò kò tún ṣọmọ onímọ́tò ṣe sí pé iṣẹ́ oníṣẹ́ ló ń jẹ àwọn tó ní iṣẹ́ yẹn tó ṣiṣẹ́ yẹn kò ṣe pé ó kọ́ṣẹ́ yẹn kò ṣe pé ó ṣe conductor rí láyé ẹ̀ kò wá mọ́tò rí láyé ẹ̀ kò ṣe driver rí láyé ẹ̀ kò ṣe driver kò ṣe nǹkan kan ni ó dẹ̀ wá jẹ ọ̀gá àwọn onímọ́tò ó wá jẹ number 1 ní Lagos State tí ò merit ẹ̀ nǹkan tí ò merit ni wọ́n fún nǹkan tí ò merit ni wọ́n fún because Sego ò merit ẹ̀ kò kàwé kò kéwú kò ṣiṣẹ́ wọ́n tún wá fi ẹ́ lọ jọ̀gá àwọn tí wọ́n tún jìyà àta ó ṣe conductor rí ó wá mọ́tò rí ó ṣe driver rí ó tẹ́wọ́ kó gbowó níta gbangba kó tiẹ̀ tẹ́wọ́ pé kó ṣàgbèrò rí láyé ẹ̀ wọ́n wá gbé ẹ lọ head ó wá ní opportunity tí mo sọ pé opportunity ló ní nìyẹn o ká wá ní nǹkan mẹ́rin yìí ká gbà pé ẹlẹ́dàá ẹ̀ ló bá wà orí ẹ̀ bá wà ẹ̀yin tẹ̀ ń tẹ́lẹ̀ dín ayé yóò ní da ẹ máa ṣòfò ni bisimilayi kúlú aláwọ̀ in advance fún yín níwọ̀n bá pa tó kù kọ́dún yẹn parí ẹ máa ṣòfò ni ẹ ní jèrè ogun ló máa pa yín mo ń bọ̀ wá ṣépè gidi ńlá fún yín mo ń bọ̀ má jẹ́ kẹ́ distract mi number 5 nǹkan ẹ̀kan tó yẹ kó wá ní kò tún wà humble ẹ gbọ́ mi kò tún wá ṣe kí ni kò wà humble ká ní pé gbogbo nǹkan ìbí Sego ò ṣe kéwú tí ó kàwé tí ó kọ́ṣẹ́ tí ó ṣe nǹkan kan
kó wá ní opportunity kó wá wà humble pẹ̀lú nǹkan yẹn ṣé mọ̀ pé kò bá tún da nǹkan tó wá bàjẹ́ jù ni pé kò tún wá mọ̀ wá wù gbogbo nǹkan ló worst sára Sego kò mọ̀ wá wù kò ní wà number 2 kò mọ̀rọ̀ sọ ó ní ìgbéraga kò tún wá wà humble ẹni pé gbogbo nǹkan lọ́lọ́run fi fìyà jẹ kò sí gbogbo nǹkan lọ́lọ́run fi fìyà jẹ láyé kò kàwé kò kéwú kò kọ́ṣẹ́ kò níwà kò mọ̀rọ̀ sọ ó ní ìgbéraga kò tún humble kò sí nǹkan kan tó gbogbo nǹkan tí mo kà lẹ̀ yìí go and watch it lára Sego tí ẹ bá nǹkan yìí lára ẹ̀ kò sí ṣùgbọ́n ó ní lọ́kì ẹ jẹ́ ká gbà pé ó ní lọ́kì kò sí ò bá ní lọ́kì kò lè débi tó dé lónìí yẹn ó ní lọ́kì ẹ jẹ́ ká gbà yẹn fún ẹ jẹ́ ká gbà pé ó ní lọ́kì ṣùgbọ́n téèyàn bá lóríire ẹ jẹ́ ká gbà pé ó ní lọ́kì ó ní oríire ẹ jẹ́ ká gbà pé lóríire ẹ jẹ́ ká gbà yẹn ṣùgbọ́n téèyàn bá lóríire tí ò níwà rẹ̀ ó máa fi wà yẹn ó máa fi da oríire ara ẹ̀ nù. Now tí máa sọ pé when you win war you have to win peace okay Olúọmọ ti win ní war ó dẹ̀ maintain peace bí Sego náà àwọn méjèèjì ni mò ń pòwe yẹn fún bí Sego náà ṣe win ní war tóun náà rárá débi tóun náà dé ó yẹ kó wá maintain peace ṣùgbọ́n kò lè maintain peace yẹn ìgbéraga àti àìníwà ẹ̀ ló máa jẹ́ kó fi da oríire ara ẹ̀ nù. If care is not taken bọ̀bọ́ yóò lè control Lagos State yìí láàrin 1 year ẹ máa rí nǹkan tó máa ṣẹlẹ̀. Number 1 point nìyẹn ẹ jẹ́ n bọ́ sí number 2 point. Number 2 wọ́n ní pé ìgbà tí mò ń sọ fún wọn yín pé tán bá tó bẹ́ẹ̀ kó máa bọ̀ ní mo ṣe òun ṣe lọ. Now ẹ jẹ́ kí n wá mú bá ẹ wo fídíò tí mo post ní èní fídíò yẹn ti wà látọjọ́ Wednesday a fẹ́ post fídíò yẹn ìdí tí mo fi post fídíò yẹn ni wípé mi fẹ́ ka comment ìdí tí mo fi post fídíò yẹn ni wípé ìdí tí mo fi post fídíò yẹn òun ni wípé mo wà ń bí iṣẹ́ alẹ́ ni o ibi iṣẹ́ alẹ́ ni mo wà so mo dẹ̀ fẹ́ kí n máa wo bí tí mo ti ń ṣiṣẹ́ so ẹ má bínú mo wà ń bí iṣẹ́ alẹ́ so ẹ má bínú tó bá dọ̀la tí mo bá fẹ́ ṣe show tí mo bá fẹ́ ṣe mi ẹ má rújú mi mo wà ń bí iṣẹ́ alẹ́ so ẹ mọ̀ kò ní ṣe àwọn àtàwọn bá wà ní òyìnbó anywhere láti ń ṣiṣẹ́ à ń ṣe anything jama papọ̀ mọ́ra wọn ni so mo dẹ̀ wà níṣẹ́ night duty lálẹ́ yìí so mo ní láti mi dẹ̀ fẹ́ ayò gbà mí láti gbé kámẹ́rà ká má máa wo gbónú ká má wo pé ẹ wo ibi iṣẹ́ ká má lọ máa róòpù olúwẹ̀ níbi iṣẹ́ pé inú ibi iṣẹ́ ló wà ó ti ń ṣe fídíò so mo ṣe wà yín sìn jẹ́ ká ara wà báyìí ó pè mí báyìí so now anything tó bá wùn anybody ló lè kọ mi ti ẹni tí block anybody báyìí anything tó bá wùn ó lè kọ kọ̀ọ̀kan tó bá wùn but tó bá ti bí èbú máa ṣáà sí ṣáláńgá máa block ẹ̀dá náà tó ń rí mi wò mọ́ láyé ẹ̀ wọ́n ni ẹ̀ máa block ẹ̀ finally tó bá ti kọ̀kọ́ kúkọ́ ń bí máa block ẹ̀ finally ò tó rí mi wò mọ́. Now kí nìkan tí mo wá ń sọ lọ ni pé ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ wo fídíò tí mo post ẹ̀bẹ̀ mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ fídíò yẹn ní indicate wípé ní ọjọ́ tí wọ́n lọ sọ́dọ̀ Ọ̀pẹ́lúwà tí wọ́n lọ sọ́dọ̀ wọn ní fìlà funfun ẹgbọ́n tí Sego sọ ń bẹ̀ ẹgbọ́rọ̀ tí Sego sọ ń bẹ̀ now gbà tí Sego wá sọ̀rọ̀ ẹjẹ́ máa ti lọ sí bọ̀rọ̀ tó ẹgbọ́n nǹkan tí Olúọmọ sọ ń bẹ̀ the president authentic president Olúọmọ sọ̀rọ̀ pé ẹ kámẹ́rà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wo ẹ fídíò mi ẹ gbọ́rọ̀ tí mò ń sọ yìí ẹ lọ wo fídíò dára mo ti post fídíò yẹn o wọ Doubting Thomas lọ wo torí pé bó ṣe kú òun bẹ̀ yẹn àwọn ọmọ àwọn ẹran àwọn ewúrẹ́ Sego wọ́n ti jáde wọ́n lÓlúọmọ lọ ń bẹ̀bẹ̀ káàkiri mi ìmẹ́ tó Olúọmọ lọ bẹ̀ mi ìmọ̀ tó Olúọmọ wá tó fẹ́ máa bẹ̀ bóyá Sego lÓlúọmọ fẹ́ máa bẹ̀ kò yé mi. Olúọmọ ní ẹ bá mi bẹ̀ alága Èkó ẹ lọ gbọ́ fídíò yẹn o Olúọmọ ní ẹ bá mi bẹ̀ alága Èkó ẹni kó fọgbọ́n ṣe kó má dìsọ́ọ̀bù ẹnì kankan kó fọgbọ́n ṣe ọgbọ́n ló máa fi ṣe. Now kí ni ìjà wo náà tí ìbá Sego jà torí pé àwọn kan ò tẹ̀lé Sego nation ẹ̀yin èèyàn jẹ́ ká wá flashback ní ayé Olúọmọ nígbà tó Olúọmọ máa jẹ tó máa ṣe first ten wọn tó ń gbógun ti Sego àti Olúọmọ gbà tí gbogbo wa ń jà pátájọ wà ní the same team ṣe bí àwọn Sìró Ìlúpéjú gbogbo wọn ìyàwó tó gún Olúọmọ lọ́rùn ṣé ó yẹ kó Olúọmọ dáríjì wọn kó fún wọn lóúnjẹ Olúọmọ dáríjì wọn náà gbogbo àwọn tí wọ́n ṣe Àgbẹ̀dẹ nation gbogbo wọn pátápátá Olúọmọ kò dissolve anybody ó fún wọn lóúnjẹ ó fóúnjẹ wọn lẹ̀ gbogbo wọn jẹun gbogbo wọn jọ wà
ó tún help wọn èyí tó fún lówó nu wọn èyí tó tún help tó help family wọn travel out Olúọmọ tún help wọn Olúọmọ ò ṣe dissolve wọn Olúọmọ ò ṣe dissolve àwọn Siro Olúọmọ ò ṣe dissolve gbogbo àwọn tó ṣe Àgbẹ̀dẹ nation Olúọmọ ò ṣe dissolve kó lé Ìjàbá dànù gbogbo àwọn tó bú Olúọmọ jà ó fọgbọ́n ṣe ó fi làákàyè ṣe à ń sọ fún yín pé síìtì yẹn tóbi jù fún Sego kò lè handle síìtì yẹn Sego cannot handle that seat síìtì yẹn hot seat ni òun náà tún wá ń dáná sábẹ́ ara ẹ̀ now ó ṣẹ̀ṣẹ̀ wọlé ó ì tí ì lo 1.5 months tàbí 2 months ó ti dissolve ó ti ní kó dissolve bí ẹ dissolve ìwọ dẹ̀ ló campaign pé ó ní dissolve anywhere now ẹ jẹ́ ká wá padà báyìí ní ìgbà tí Sego fẹ́ campaign ṣe rí téèyàn bá ní ká méjì ó máa fi kan ṣe ra ẹ̀ tí èèyàn bá fẹ́ gbẹ́ kòtò tó bá fẹ́ gbẹ́ kòtò ọ̀tá ẹ̀ kó má gbẹ̀jìn kó gbẹ díẹ̀ níwọ̀nba tìtorí gbogbo àwọn tí kí ni nǹkan tó fẹ́ fa ìjà Mushin nǹkan tó fẹ́ fa ìjà Mushin ni wípé ó ní àwọn tó jẹ́wó ó ní Sobodina ní Mushin ó jẹ́wó kan lọ dissolve bẹ̀ kan lọ́wọ́ bẹ̀ of which Sobodina kò jẹ́wó but ó kò jẹ́wó díẹ̀ tó jẹ́ ó dẹ̀ ti san kò jẹ́wó náà nìyẹn kò jẹ́wó ẹ wá jẹ́ ká padà ká lọ wo báyìí gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ NURTW pátápátá ẹ tẹ́tí yín kẹ́ gbọ́ mi alábòsí ni Sego kò dẹ̀ lè tó síìtì yẹn ìdí tí ó fi jẹ́ alábòsí ni wípé gbogbo àwọn tí wọ́n jẹ́wó ṣèbí òun fúnra rẹ̀ ló sọ pé àwọn olówó Èjìgbò jẹ́wó Siro jẹ́wó àwọn Jplon jẹ́wó àwọn Tọ́ba jẹ́wó gbogbo àwọn tó jẹ́wó tó wà lórí síìtì yẹn pátá tó wà ní òkè yẹn gbogbo wọn pátápátá ló jẹ́wó kí ló dé tí ó fi dissolve gbogbo àwọn yẹn kó dissolve gbogbo àwọn tó jẹ́wó kó sọ lẹ ṣé ó ti sọ ẹ lọ gbọ́ ó ti sọ ní statement yẹn pé olówó Èjìgbò ó jẹ́wó kí ló dé tí ó dissolve bẹ̀ yẹn now wá ní ṣùgbọ́n nítorí pé ó wá ń dọ́gbọ́n dissolve àwọn kankan Badagry Ọjọ́ta kó dissolve kó wá ẹ̀ṣẹ̀ wá tó wá dissolve ó ń play game kò dẹ̀ sí nǹkan tó ń bọ̀ wá ṣe ní Mushin ni pé ẹ̀yin èèyàn ṣe fẹ́ gbọ́ nǹkan tí Sego ń bọ̀ wá ṣe ní Mushin ó ń bọ̀ lọ́dọ̀ Hakeem no case ó fẹ́ wá pín branch Hakeem no case ó fẹ́ pín branch Hakeem no case yẹn sí méjì torí pé ó fẹ́ fi dá wàhálà lẹ̀ ó fẹ́ pín ibì kan fún ewúrẹ́ Ìdíòro kò sí ewúrẹ́ náà nítorí gbogbo àwọn tó ń tẹ̀lé ní ewúrẹ́ ó fẹ́ pín fún ewúrẹ́ Ìdíòro ló fẹ́ pín fún ó sì ń bọ̀ lọ́dọ̀ Hakeem no case ó fẹ́ wá pín ọ̀dọ̀ Hakeem no case fún ewúrẹ́ Ìdíòro torí pé ewúrẹ́ nítorí àwọn tó bá ti tẹ̀lé ewúrẹ́ ni wọ́n àwa tá ṣe Olúọmọ nation èèyàn gidi là wá wo ìṣe ewúrẹ́ bó sọ pé àwọn ewúrẹ́ tó ń tẹ̀lé òun àwọn ló ń dá wa lálẹ́ bó ṣe ń padà bọ̀ wá ṣe analysis ibẹ̀ yẹn fún yín now gbogbo àwọn tó wá jẹ́wọ́ yìí ṣe fọ́ọ̀tì wọn ni iṣẹ́ bí wọn ni ẹbí ta ni Sego náà ló lẹ̀bi nítorí pé òun ló gbẹ́ kòtò jì nítorí pé ńgbà tó fẹ́ tí láti ba ìjọba jẹ́ mọ́ Olúọmọ lọ́wọ́ nígbà yẹn ní last year November December ó sọ pé kẹ́nìbọ̀dì má kówó lọ state mọ́ anybody ẹ máa náwó yẹn má kó lọ mọ́ títorí pé kówó má bàa wọlé sí state council pé àwọn fẹ́ bá Olúọmọ jà láti ìgbà tó ti pàṣẹ yẹn kó má kówó lọ mọ́ ìdí tó fà á tẹ́nìbọ̀dì ò fi kówó lọ mọ́ nìyẹn gbogbo wọn wá náwó yẹn owó tó wá ná yẹn ti wá dùn mọ́ wọn tó bá náwó tiẹ̀ Siro náà náwó tiẹ̀ wẹ́n ní gbogbo wọn ló náwó gbogbo wọn ò kówó lọ mọ́ irọ́ ọ̀gá ti pàṣẹ wọn ní ká má kówó lọ mọ́ wọn office àwọn kankan kówó lọ anybody àwọn kan kówó lọ àwọn kan kówó lọ àwọn amówó díẹ̀ lọ wọn àwọn ṣe kiri òun ló dàrú now as nígbà tó wá ti wá di authentic chairman yẹn the next thing tó wá yẹ kó ṣe ni pé ó yẹ kó overrule gbogbo nǹkan tó ti lọ because ìwọ náà ló dá wàhálà yẹn lẹ̀ ìwọ ló ní kẹ́nìbọ̀dì má sanwó mọ́ láti fi ba ìjọba Olúọmọ jẹ́ nígbà yẹn òun ní kó má kówó lọ so wọ́n tó dẹ̀ tí ní kó má kówó lọ yẹn kò yẹ kó tún reverse padà mọ́ àwọn tó yẹ kó overrule gbogbo ẹ̀ ní kó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ new fresh administrative now ó wá ṣe yẹn nìyẹn torí pé ó fẹ́ mọ̀ọ́mọ̀ lọ kọlu àwọn tí ò tẹ̀lé òun tó ń ṣe Olúọmọ nation tó ń ṣe Sego nation ló fẹ́ lọ kọlu ló ṣe fẹ́ ní ẹ̀yà jẹ́ ká máa dissolve bí wọ́n ló pàṣẹ kó má kówó lọ sẹ́ni wíyà ìwọ ló dá wàhálà lẹ̀ fún ara ẹ̀ náà máa gbọ́ nǹkan tí mo sọ lálẹ́ yìí wá kọ́ṣẹ́ kó dẹ̀ wá gbọ́ làákàyè ọ̀rọ̀ jẹ́ kó máa pí ọ̀rọ̀ yìí fún Sego kó máa gbọ́ òun ló dá wàhálà lẹ̀ òun ló ní kó má kówó lọ mọ́ láti lọ fi ba ìjọba yẹn jẹ́ lánàá nǹkan yẹn wọ́n á fẹ́ tiẹ̀ lẹ́nu ẹ̀wọ̀ ọmọ tó wà lẹ́yìn ẹ̀wọ̀ ajátọ́ tó máa ń sọ̀rọ̀ yẹn tó bá sọ iye owó tó jẹ ìyẹn lè jẹ́ almost bí 13 million naira kẹ́bà lè mọ̀ ìjọba ni wọ́n tó gbé fídíò sọ wọ́n wá ṣe fídíò láti máa sọ pé kọ́ má lè gbowó lọ́wọ́ àwọn mọ́
wọ́n jẹ́wọ́ lọ gbogbo wọn ló jẹ́wọ́ why tó dissolve gbogbo àwọn yẹn kò dissolve ọ̀dọ̀ Olówu kò dissolve ọ̀dọ̀ Jplon kò dissolve ọ̀dọ̀ Siro kò dissolve Lawansin ọ̀dọ̀ Toba kò dissolve gbogbo wọn ká lè mọ̀ pé yes ó bẹ̀rẹ̀ iṣẹ́ láti inú ilé ó wá lọ ń dissolve Badagry ó ń dissolve Ọjọ́ta ó wá ń bọ̀ Mushin àmá gbé Gẹ̀ẹ́sì wọ́n gbé Gẹ̀ẹ́sì Mushin àtọ́bá gbé Gẹ̀ẹ́sì wà lápá so ti di pé o ti di talk and beg now láti ìsìn lọ talk and beg ní ẹ talk and beg o ṣe talk and do Ọlọ́run ní talk and beg wọ́n ṣe lọ ọ̀dọ̀ Baba Alado so now ní so ti pé talk and beg ní ẹ mo sọ fún ẹ náà mo ní mo díà ẹ mo ní tó bá tó bẹ́ẹ̀ tán bá bí ẹ rí tán bá bí ẹ tán bá bí mẹ́tàlá ẹ rí tó bá jẹ́ pé okó kan òbò kan ló bí ẹ máa bọ̀ Mushin torí pé mo mọ̀ pé 100 díẹ̀ ò lè wá Mushin 100 díẹ̀ ò lè wá Mushin ó lè má lọ Badagry o táwọn Badagry bá gọ̀ fún ẹ ò lè lọ yẹn ó lè má lọ sọ́jọ́ta o táwọn Ọjọ́ta náà bá gọ̀ kọsà àwọn Ọjọ́ta yẹn táwọn Ọjọ́ta bá gọ̀ fún ẹ gbogbo ẹni tẹ́ wà lọ́jọ́ta tẹ́ bá gọ̀ ni gbogbo ẹni tẹ́ wà ní Badagry gbogbo ibi tí ó bá dissolve tẹ́ bá gọ̀ ni a jẹ́ pé ọ̀dẹ̀ ni yín ni orí yín ó pè wọ́n búyà yín ń wò tó wọ́n kún fẹ́ dissolve anywhere nílé kò kọ́kọ́ dissolve ọ̀dọ̀ Toba kó kí àtìkà síbẹ̀ kó dissolve ọ̀dọ̀ Jplon kó dissolve ọ̀dọ̀ Siro kó dissolve gbogbo àwọn tó tẹ̀lé àwọn ewúrẹ́ kó dissolve kó kí àtìkà síbẹ̀ a máa mọ̀ pé òun ṣe nǹkan but why tó wá fẹ́ máa play game máa play hanky packing game but ó yẹ kó ní wisdom láti lò ó lè ká ọgbẹ̀yìn tẹ́ jẹ́wọ́ yẹn lóòótọ́ kìnnìkan ẹ̀yà ẹ̀ máa sanwó mọ́ bó ṣe máa gbowó yẹn lọ́wọ́ wọn tó bá fẹ́ gbowó yẹn lọ́wọ́ wọn ó ní another method tó máa fi ń ṣe bẹ̀ tó mọ́ṣẹ́ ìwọ ló jókòó sórí podium ló ń sọ pé Baba Alado yẹn ò lè dá síṣẹ́ wa kìnnìkan kẹ̀kẹ́ ló fẹ́ kọlù èèpà wàá kọlù kẹ̀kẹ́ now gbàtà wá sọ fún ẹ pé tó bá tó bẹ̀ kó máa bọ̀ àwọn àdíà ẹ̀ wà ní talk and beg wá sáré lọ sọ́dọ̀ Baba Alado wá ń gbé ẹ̀yìn apárí ẹ̀yìn àtàwọn ewúrẹ́ ẹ̀yìn gbogbo yín wá sáré lọ bẹ̀ wá wúgbé torí pé mo mọ̀ pé ò lè dé bẹ̀ wàá gbé Gẹ̀ẹ́sì Mushin wàá lápá Ọlọ́run bá ń gbọ́ wàá lò ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá dẹ̀ fi bú gbàmù ní Mushin yẹn èkó dàrú mọ́ ẹ lọ́wọ́ nìyẹn Ọlọ́run bá ń gbọ́ Ọlọ́run ó yẹ kó tẹ̀lé lẹ́gọ́fà yẹn ni Ọlọ́run mo rò kó máa tẹ̀lé ni tẹ̀lé lẹ́gọ́fà tó bá tẹ̀lé lẹ́gọ́fà àníṣe tó bá fẹ́ sinmi tó bá fẹ́ lè kó yẹn ṣe ó máa farabalẹ̀ ó máa gbà fọ́ gẹ̀ẹ́ tó bá gbà fọ́ gẹ̀ẹ́ tó bá ti gbà fọ́ gẹ̀ẹ́ tó káwọ́ sókè tán fọ́ gẹ̀ẹ́ Olúọmọ tó káwọ́ sókè tó gbà fọ́ gẹ̀ẹ́ kí ló ń ṣe àwa àwọn náà máa gbà fún ẹ náà à ń ṣe oníjà náà ọmọ wa ní ẹ inú tíìmù wa ló wà èèyàn wa sì ní ẹ àti ìta ẹnu àṣọ ẹnu tán ọmọ wa sì ní ẹ but wọ́n ló ṣe yàmàyàmá má máa ṣe yàmàyàmá má máa mú láùdù kó tó wá sí mítìn Ọlọ́run ṣé kò tí má fẹ́ mọ̀ pé o lè sọ̀rọ̀ o lọ́gbọ́n o mọ̀rọ̀ sọ kó tó fi jẹ́ kó mọ̀rọ̀ sọ ní pé kó tó má jẹ́ kó ṣìwà wù ní pé o ti máa ń kọ́kọ́ gbé láùdù o ti máa mú gbọ́ tó bá ti mú gbọ́ àyàṣà wa máa bọ̀ ní mítìn àwa sọ̀rọ̀ òun fi náà ra náà kó tó wá wọ́n ṣe fídíò láti ilé kó má mú gbó kó má mú anything kó má bọ̀ kó wá rí pé o máa lè sọ̀rọ̀ gidi má mú gbó wá sọ̀rọ̀ tó bá fẹ́ mú gbó mọ̀ pé o wá mítìn o ṣe ọkàn o lè má mú gbó ẹ̀ bẹ́ẹ̀ tó bá ti mú gbó tó bá wá mítìn o máa ṣọ̀rọ̀ sọ́nà wọ́n náà òkè wo bóyá ń bá kábíyèsí sọ̀rọ̀ ó ń bá pẹ̀lú àsọ̀rọ̀ ó ń bá ọba sọ̀rọ̀ ó fẹ́ máa fọwọ́ kàn ó fẹ́ máa tápù ọba tó lú ọmọ fẹ́ sọ̀rọ̀ olú ọmọ dìde ó wà humble láti sọ̀rọ̀ ó bí o ṣe ẹ lọ wo fídíò yẹn ó ń sọ̀rọ̀ ó fẹ́ máa fọwọ́ tẹ ó fẹ́ máa tọwọ́ fọwọ́ tẹ òun ní white cap chief ó fẹ́ máa fọwọ́ tẹ wọn lára báyìí lórí ìjókòó ẹ wo fídíò yẹn tí máa mọ̀ pé bọ̀bọ́ yìí gọ̀ọ̀gan kò mọ̀rọ̀ sọ ó kò wà humble now gbà tó máa sọ̀rọ̀ ó ní àwọn tó máa ń dá wàhálà alẹ́ àwọn ọmọ ewúrẹ́ yẹn ni àwọn ewúrẹ́ tó ń tẹ̀lé wa ò ṣe àwọn ewúrẹ́ tó ń tẹ̀lé wọn àwọn ewúrẹ́ so èmi kọ́ mo pè é bọ̀dá mi ní dùmọ̀tà bọ̀dá mi ó dẹ̀ dùn mí gbá pé yín léwúrẹ́ ewúrẹ́ ní wọ́n ṣe o èjìgbò ewúrẹ́ ní odi olówó onígbòǹgbò ewúrẹ́ fàdéyí apá ayé fàdéyí apá bí ewúrẹ́ wọ́n ti gbé ewúrẹ́ wá sí Láwánsìn ewúrẹ́ di òru ẹ̀rọ gbogbo ewúrẹ́ ṣe wá pọ̀ lọ rẹpẹtẹ àwọn ewúrẹ́ pọ̀ gan-an gbogbo Lagos Island kọ́ lé ewúrẹ́ náà àwọn pààtì kan wà ní Lagos Island tó yẹ pé èèyàn wà láwọn yẹn àwọn èèyàn ń ṣe ewúrẹ́ but àwọn kan tó kù ọ̀sùn ìwọ́ kọ́ ló ní gbogbo Lagos Island kan ń jánu àmọ́ wọn ti wá Lagos Island àwọn ewúrẹ́ pọ̀ gan gbogbo ẹ̀yin tẹ́ wà ní Sego Nation ewúrẹ́ ni because èmi kọ́ ni mo sọ ewúrẹ́ àwọn ewúrẹ́ àrí ẹ̀rí Adébísí Olúgòkè àbọ̀ rí pé ewúrẹ́ ni wọ́n àwọn ewúrẹ́ pọ̀ gan-an ní
àwọn ẹmẹ ewúrẹ́ tó ń tẹ̀lé wa náà ni àwọn ẹmẹ ewúrẹ́ yẹn náà ni mo dẹ̀ máa ń bá wọn sọ alábòsí dẹ̀ ni wọn ó mọ̀ pa Ṣẹ́gun yìí mọ̀ nǹkan tó ọmọ kòkò ọmọ nǹkan tó ń ṣe ó kà tó bá kọ̀ tí mo gbóyó ni kò kí mọ̀ ó ní àwọn ewúrẹ́ tó ń tẹ̀lé àwọn òun dẹ̀ mọ̀ pa alábòsí ni wọn alábòsí irú J-Plon sìn gbogbo wọn ewúrẹ́ ni J-Plon má jẹjẹ máa dárúkọ ewúrẹ́ ni wọn ẹni bó ti pè wọn léwúrẹ́ ń sìn ṣe ti pé èmi kọ́ ni mo pè wọn léwúrẹ́ so látẹ̀ni lọ ń sìn ẹ̀yin ọmọ iṣẹ́ tẹ̀wé kọ́ ọ̀gá yín àwọn ewúrẹ́ ọ̀gá yín ẹ ti dá àwọn ọmọ ewúrẹ́ ni wọ́n o so ẹ bá ṣe ń rí wọn ewúrẹ́ ni wọ́n òun ló pè wọn ọ̀gá wọn ló pè wọn léwúrẹ́ o mèsòrò wọn ló pè wọn léwúrẹ́ o àwa kọ́ làwa pè wọn léwúrẹ́ o èèyàn làwa ṣe yín pè wọn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pè wọn léwúrẹ́ sí ewúrẹ́ ni wọ́n so ẹ̀yin ewúrẹ́ èmi náà ṣàmà ìwé ewúrẹ́ náà ló wà lára yín mítìn yẹn náà lọ ṣe ọ̀n tí ì parí mítìn yẹn àwọn ewúrẹ́ kan ti fò sórí social media wọ́n ti ń post sórí social media Olúọmọ ti lọ bẹ̀bẹ̀ Olúọmọ ti lọ bẹ̀bẹ̀ Olúọmọ ti lọ bẹ̀bẹ̀ ó ti bẹ ọ̀gá wọn ó ń bẹ̀bẹ̀ káàkiri ta ló Olúọmọ bẹ̀ Olúọmọ ń sọ̀rọ̀ ńjọ́ yẹn ó sọ wọn pé ẹ bá mi bẹ̀ alága Èkó ẹ jọ̀ọ́ ẹ fídíò mi ẹ rìkọ́ọ̀dù mi ẹ ṣáà rí nínú fídíò yẹn mo ti post ẹ proof nìyẹn ẹ bá mi bẹ̀ ẹni kó má dissolve ẹni kó fọgbọ́n ṣe Olúọmọ ti advice ẹ fi ọgbọ́n ṣe ọgbọ́n náà ni kò fi ṣe ó wáyé kóun náà wá lo initiative ẹ̀ pé okay when I win war I win peace òun gangan lọ̀rọ̀ yẹn bá wí pé win ni peace o peace ló lè fi tó Èkó pẹ̀lú ọgbọ́n wàá fi peace tó Èkó wàá tó wàá farabalẹ̀ àwa òbí ṣe wá ń sìn a sì máa ń wẹ̀ pé ọmọ wa ní ẹ Ṣẹ́gun ọmọ wa ní ẹ so báyìí ìjọ ọmọ wa ìjọba wa ọmọ wa ìjọba náà ló ṣe máa padà wálé but ó ń go too far so bá dẹ̀ ti go tó bá ti ṣe yàmàyàmá máa gbá ń dì gbogbo àwọn tó ń fò jáde ẹ̀ tó obi ó mọye bọ́dí ìtì tó ti fún Olúọmọ ó mọye ìtì tó ti fún Olúọmọ gan ìwọ ò tí ì jẹ ìtì rárá tí ọkọ bá yọ jẹ ìtì tó bá jẹ ìtì ó máa mọ bí dára ẹ kù sí ìwọ jẹ́ pé òkín fẹ́ kọ́rọ̀ kọjá lára ẹ̀ so ewúrẹ́ yẹn náà wọ ewúrẹ́ ó mà ṣe o wá ní àwọn ewúrẹ́ tó ń tẹ̀lé sórí àwọn náà mọ̀ pé àwọn tó ń tẹ̀lé ewúrẹ́ ni wọ́n náà inú mi dẹ̀ dùn pé mọ̀ pé ewúrẹ́ ni wọ́n but wọ́n tó wá mọ̀ pé ewúrẹ́ ni wọ́n yẹn ó wáyé kó fọgbọ́n bá àwọn ewúrẹ́ yẹn lò tó mọ̀ pé àwọn ewúrẹ́ lágídí gan ewúrẹ́ ni wọ́n ṣe wá bọ́ ṣe mọ̀ pé ewúrẹ́ ni wọ́n yẹn wáyé kó wá ṣe kí ni kó fọgbọ́n bá wọn lò ṣé wá rí iṣẹ́ union ò tí ì kọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ jókòó síbẹ̀ ni ò tí ì mọ̀ sísítẹ́ẹ̀mù bẹ̀ ó jókòó sórí sísítẹ́ẹ̀mù bẹ̀ yẹn ok ó fẹ́ dissolve torí pé wọ́n náà ti mọ̀ pé àwọn tó kó síbẹ̀ yẹn àwọn tó kó dání sọ́dọ̀ yẹn wọ́n ti pọ̀ jù báwo ló yẹ fẹ́ tọ́jú wọn owó dẹ̀ ti promise pé ò ní dissolve bí kọ̀kọ́ kí ló wá ń sáré dissolve fún ìwọ ló dá kọ́ máa san owó lẹ̀ tí gbogbo wọn fi jẹ́wó wọ́n ṣe wá jẹ́wó yẹn ó yẹ kó mọ̀ pé wọ́n ló dá wàhálà yẹn lẹ̀ bó ṣe wá dá wàhálà yẹn lẹ̀ the next thing tó yẹ kó ṣe ni pé ó yẹ kó wá fún wọn ní time ṣèbí wọ́n ló ní kẹ́nìbọ̀dì lọ gbádùn ṣèbí wọ́n ló ń ba ìjọba àná jẹ́ wáyé tó wá fẹ́ jẹ́ time ọdún December aláwa yìí táwọn náà máa jọ tó máa ṣọdún lé wọn tó ní kálukú máa ṣọdún lé wọn tó máa wà òkè ó ṣe sọ fún wọn pé òkè mo fún yín lẹ̀ pé torí mo ṣẹ̀ṣẹ̀ wọlé síjọba yìí ọdún làwà gbogbo yẹn lọ ṣọdún lé yín bẹ̀ẹ̀ tí owó tẹ jẹ ẹ máa dáwọ́ yín padà máa gbowó mi lọ́wọ́ yín kó dẹ̀ fọgbọ́n bá wọn lò kó dẹ̀ ní kó ní kálukú máa mówó ẹ̀ wá tó bá wá ṣọdún tán after December after New Year tó ṣọdún tán tó ní kálukú ṣọdún nílé wọn láyọ̀ àtàlàáfíà tó ń pa ẹran tó ṣe tó ń jẹ tọ́kí kó wá sọ fún wọn pé òkè ó yá ọgbẹ́yìn tẹ́ jẹ́wó ó yẹ máa dáwọ́ yín padà kó wa máa fọgbọ́n ká àdí mi ni máa kọ́ ẹ níṣẹ́ kó wa máa gbowó ẹ padà tó bá tiẹ̀ jẹ́ lówó lóòótọ́ owó tó fi wàhálà dálẹ̀ but nínú ọdún táwa lọ́dún December tó ní kálukú máa gbádùn ilé ẹ̀ ó wá fẹ́ fa àwọn kan sínú ìrònú kọ́ lọ dissolve wọn kó wá fa àwọn kan lóúnjẹ kí wọ́n dẹ̀ wà nílé ẹ̀ kó máa jẹ tọ́kí kó máa gbádùn bó wá fẹ́ kó lọ dissolve àwọn kan kó máa pariwo now Mushin tó wá wọ̀ yìí tó fẹ́ dá wa lálẹ́ Mushin ṣé Mushin yẹn jẹ́wó ni Mushin ò jẹ́wó Sobodina tó lọ dissolve yìí ò jẹ́wó kò jẹ́ lówó náà and of course Sobodina dẹ̀ ti wá bá ẹ ó ti respect ẹ kí ló fẹ́ ọ̀dọ̀ Sobodina kan ló ń bọ̀ ó yé àwa tó fẹ́ bájà àwa tó ń bájà ó yé wa ọ̀dọ̀ Nókèsì ló ń bọ̀ làwa náà ṣe sọ fún ẹ pé máa bọ̀ kó dẹ̀ tó wá sí Mushin ojú kọ́kọ́ fohùn ránṣẹ́ sí bàbá Aládò ojú kọ́kọ́ sọ pé bàbá Aládò bàbá kan òwe torí ó rí bàbá Aládò as leader tiwa ní Mushin nìyẹn leader tiwa ní Mushin nìyẹn ṣó ti yé so owó òde lè wá wọn náà ó rí bá láti gbogbo 4 years tó bá Olúọmọ lò gbogbo 4 years tó bá Olúọmọ lò ṣó tẹ́lẹ̀ bàbá Aládò lẹ́ẹ̀kan rí ó tẹ́ ok kí ló tó fi jókòó sórí podium tó ń sọ pé irọ́ bàbá Aládò lè dá bàbá kan ò lè dá sórí kò lè dá sórí national union kò lè dá sí kíni kò sí bàbá fẹ́ ṣe ló máa ṣe talk and do ní ẹ ok talk and beg ìgbà tí mo wá díà ẹ tí mo fowó kan àtòbò kan tó bá bí ẹ máa bọ̀ wọ́n ṣe sáré gbàbẹ̀ lọ ó mọ̀ pé
ha legacy ju leg over fún mi kẹ̀kẹ́ ò ló fẹ́ kí n lọ kọlù yeba o a kọlù kẹ̀kẹ́ wa ló ṣe bẹ́ẹ̀ mọ́ schoolboy fitinati ìjọ̀gbọ̀n fún rẹ̀ alébọ̀ lẹ́yìn lára wájú eégún burúkú àbíta pólì lẹ́yìn yeba wá gbọ́ nǹkan tí bàbá aládò sọ fún ẹ kó bá lè mọ̀ pé àgbà wo ni bàbá aládò láìkì àwọn ọmọ Mùṣín gan ìlú ẹ̀ ní kò lè fi ṣeré ọmọ àjímọ̀ ò lè fi Mùṣín ṣeré bàbá aládò born and brought up Mùṣín gangan pápá pín aláìmọ̀kànmọ̀kàn lóní ti kẹ̀kẹ́ báwo ní Mùṣín yẹn bàbá aládò wá sọ̀rọ̀ kan fún ẹ bàbá aládò ní fi Mùṣín lẹ̀ bó ṣe wà ó ṣọ̀rọ̀ kébìdè tí bàbá yẹn pé fún ẹ nìyẹn but ìwọ tí wọ́n fẹ́ máa gbọ́ bàbá yẹn lẹ́nu a máa kọ́ tìbẹ̀ yẹn jáde bàbá aládò ní ẹ fi Mùṣín lẹ̀ bó ṣe wà bàbá aládò ní ẹ fi Mùṣín lẹ̀ ẹ fi lẹ̀ bó ṣe wà tó o bá ti fi Mùṣín lẹ̀ bó ṣe wà ó máa ní problem ó mọ géèmù yẹn gbá ọ̀gá ẹ̀ tó kú òlé kò ó máa kọ́ ìjọ ìmọ̀ yẹn sọ pé mo sọ̀rọ̀ kan fún ẹjọ́ kan mo ní Sego ó máa nídìí olú ọmọ ẹ máa jọ máa rub minds together ọ̀gá ẹ̀ ni tó bá fẹ́ gbégbèsè tẹ́ bá jọ ń rub minds together ó máa tọ́ ẹ sọ́nà but ó fẹ́ rí àsọ̀gá ó fẹ́ máa show pé irọ́ kìíní kan ó fẹ́ máa show ṣé àwọn ewúrẹ́ ló fẹ́ máa show champion ṣojú wọn lọ́dọ̀ àwọn Sego àwọn lọ́dọ̀ àwọn tọ́ba àwọn kìíní kan mo ti sọ fún ẹ pé àwọn èèyàn ò láìkí àṣìṣe ẹ̀ náà máa wá bó ṣe wá wọn máa tiẹ̀ ni máa gbà níṣó lẹ̀ lọ́wọ́ kìíní kan kí ló dé ewúrẹ́ yẹn ewúrẹ́ tọ́ba yẹn kí ló dé tí ò fi tẹ̀lé ọ̀dọ̀ bàbá aládò wo bí wo ṣòro pé bàbá ọ̀bọ̀ ìmáṣe ọ̀lọ́ ẹ̀yìn ewúrẹ́ yẹ gọ̀gàn àìwúrẹ́ ní yín lóòótọ́ o now wo bí àló yẹ kó kọlu Mùṣín yẹn ni o mọ̀ mọ́ èdè àyẹn ó yẹ kí wọ́n náà ṣe wò pé torí mo mọ̀ pé àwọn sìró kó máa nìṣó Mùṣín mẹ́ta láì ò ní lọ mo mọ̀ dáadáa ni wo bí kó gbó wọn pọ̀ gbọ́n tó ń jọ tẹ́ ní kíníkan àwọn tó sọ pé ẹnìkan mọ̀ lẹ́nìkan tó ń sọ̀rọ̀ tó ní Míkì kẹ̀ kíníkan kẹ̀ babalájé kẹ̀ kíníkan ọ̀n dánú Sego àní ò mọ àwọn actor ò mọ àwọn champion ò mọ àwọn tó yẹ kí ò mọ gbogbo àwọn tó ń wò yẹn ní kìtìkanko wo bí ó rí bí sọ ní kí ewúrẹ́ tọ́ba yẹn ní kó sáré 100 meter ó rí bóyá yọkùn ní orí bóyá tó gbàngbàlà ó bóyá yọkùn sọ pé kó sáré 100 meter sọ fún J-Plan tó ti ṣẹ̀gẹ́ gbàngbàngbà ní kó sáré 100 meter a ní wọn ó yẹ kó máa wo new product kó sáìnì àwọn new striker kó mọ̀ pé àwọn striker rè àwọn yẹn kàn dúró mo ti sọ fún irú iṣẹ́ táwọn yẹn máa ń ṣe nǹkan tó dẹ̀ perfect lé lórí wọn ń ṣe èèyàn gidi bọ́n mo kọ pọ́ọ̀sì lé wọn lórí bí mo sọ fún pé mi ní lọ bá wọn mẹ́jẹ̀ ní bá wọn jà because mo ń wo searchlight mo ti rí traces kankan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo kò dákẹ́ fún wọn bọ́n mo máa fẹ́ mú proof dání kí n tó bá wọn jà padà mo gbọ́rọ̀ kan tí ìyẹn sọ tí ewúrẹ́ fàdé yẹn sọ mo gbọ́rọ̀ kan tó sọ but ọ̀rọ̀ yẹn ò wé dáadáa mi mú ọ̀rọ̀ yẹn dáadáa ọ̀rọ̀ yẹn ò ń ṣe ọ̀rọ̀ tí mo lè torí ẹ̀ jàlé lórí mi bá ti wá mú bá ti jùlẹ̀ so ewúrẹ́ fàdé yìí kejì yẹn ewúrẹ́ ìjàpá yẹn gbogbo nǹkan tí yẹn náà sọ but wọ́n rí pé torchlight mi wọ́n sá fún torchlight mi yẹn èmi náà wá pa torchlight fúngbà díẹ̀ kì í jẹ́ kó sinmi sára bẹ́ẹ̀ mo ń tẹ̀lé wọn back to back mo sọ pé mo wà nù wọn mo wà nù yín àwọn náà wà nù wájọ wà nù ara wa ni ṣe ti understand but ibẹ̀ kọ́ ni mo ń lọ ìjẹ́ ìfìyẹn sẹ́gbẹ̀ kan kí yẹn máa wọnú ọ̀rọ̀ ewúrẹ́ ni wọ́n dẹ̀ ti confam ara wọn àṣẹ ewúrẹ́ ọ̀gá wọn ló fẹ́ ní ara wọn sọ pé àwọn ewúrẹ́ mo dẹ̀ sọ pé àwọn ewúrẹ́ yóò láìkì ìwọ Sego yìí náà fún ara ẹ̀ o rò bí àwọn lo divide and rule kọ́ mo mọ̀ pé wọ́n láìkì ẹ ní Sego wọn lọ wọn láìkì ẹ but wọ́n ló ń lọ fọ́ọ̀sà ẹ lọ bá wọn òun lọ bá àwọn ewúrẹ́ ṣe wàá rí nà ìbí ó tọ́ dẹ̀ ní ewúrẹ́ náà yàyà tó ń tẹran mọ́ níyà wo mi ní jẹ́ kí fídíò yìí gùn jù káwọn tó máa gbọ́ lè gbọ́ kán lè kọ́ọ̀tì ẹ̀ kán lè bá mi kọ́ọ̀tì ẹ̀ kan sọ fún ìwọ ló dá wàhálà lẹ̀ mo tún repeat ìwọ ló ní kó máa kówó lọ sí state láti fi ba ìjọba Olúwa ọmọ jẹ́ nígbà yẹn owó tí wọn wá kó lọ mọ́ yẹn ti dùn mọ́ wọn ìwọ ló wá yẹ kó mọ bó ṣe máa fọgbọ́n gbà àwọn tó wá jẹ́wọ́ the first person kó dissolve ó mọ̀ pé J-Plan jẹ́wọ́ kí ló tó dissolve ẹ̀
ó mọ̀ pé tó bá jẹ owó kí ló tó dissolve ẹ̀ ó mọ̀ pé sìrò jẹ owó kí ló tó dissolve ẹ̀ ó mọ̀ pé ewúrẹ́ àwọn ìjìbò náà jẹ owó kí ló tó dissolve wọn ó yẹ kó dissolve gbogbo wọn kí ló tó fọgbọ́n ṣe àwọn yẹn tó wá sọ́dọ̀ àwọn ilé tó wá ní bókè ó máa bọ́yá Sobojina á dẹ̀ mọ̀ pé Sobojina tó dẹ̀ lọ dissolve yìí kò jẹ́ owó náà ṣe bó ti wá bẹ́ẹ̀ ó dẹ̀ ní kò sí nǹkan kan kó máa lọ bọ̀ torí pé ó fẹ́ wọ Mushin ó fẹ́ ṣòwò pé ó fẹ́ wọ Mushin ó dẹ̀ fẹ́ ṣòwò pé ó máa lọ la gbogbo ayé ẹgbọ́ ó fẹ́ la ọ̀dọ̀ Akeem no case sí méjì fún ewúrẹ́ ẹ̀dí òro torí ewúrẹ́ nìyẹn náà ewúrẹ́ ẹ̀dí òro ni ó ti gborúkọ o ẹ má pè ní orúkọ tẹ́ ń pè yẹn mọ́ ẹ má pè léwúrẹ́ ẹ̀dí òro ewúrẹ́ ẹ̀dí òro ni o ó fẹ́ là fún ewúrẹ́ ẹ̀dí òro ó fẹ́ la branch Akeem no case sí méjì fún ewúrẹ́ ẹ̀dí òro tó bá sọ pé ewúrẹ́ ẹ̀dí òro ẹ ti máa mọ̀ ewúrẹ́ di òru tó yẹ ewúrẹ́ di òru ṣe ń tẹ̀lé kiri gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n pé torí pé ẹni tí wọ́n fi jọba tó ti wá ń wẹ̀ àwúre ṣé mọ̀ pé téèyàn bá fi èrú kó ọlà jọ láyé èrú yẹn náà ló máa padà gba gbogbo nǹkan yẹn mọ́ lọ́wọ́ onílé 30 tó ń bá onílé méjì jà gbogbo nǹkan yìí máa padà parun mọ́ lójú ìgbésẹ̀ rẹ̀ ló ti gbé ìyá rẹ̀ máa bá tọwọ́ bọ̀ àwa máa nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ká bá òun jà ni ewúrẹ́ di òru máa retí ìjà wàá rí bá ba ìjà wàá rí pé tá bá ṣe tán àti bá ẹjà gbogbo tó ti kójọ lógbèsí ayé ẹ nídìí òru yẹn wàá rí pé ìjọba máa bẹ tójú bọ̀ ńsìn wàá rí pé ayé máa tójú bọ̀ ayé máa wá ṣíjú sí ẹ lára wọn máa ṣíjú gbogbo oúnjẹ tó ń jẹ òwà nídìí jẹ máa ayé ẹ máa bàjẹ́ finally ìjà tó fẹ́ jà yìí Akeem no case tí wọ́n fẹ́ lọ kọlù yẹn wàá mọ̀ pé Akeem no case tí wọ́n fẹ́ kọlù yẹn ẹ bá mi sọ fún ewúrẹ́ di òru yẹn o kó máa gbọ́ ewúrẹ́ di òru yẹn kó máa gbọ́ pé gbogbo tó ti kójọ ń gbèsè ayé ojú kòkòrò tó wá fẹ́ wá ṣe nídìí union yẹn gbogbo tó ti fèrú kójọ yẹn tó kójọ ń gbèsè ayé àsìkò tí tó ń sìn tá máa tà síta a máa tà ẹ́ fún EFCC a máa tà ẹ́ fún ìdẹ́lẹ̀ a máa tà ẹ́ fún ẹni tí a máa tà ẹ́ fún gbogbo nǹkan ẹ gbogbo tó kójọ yẹn a máa bẹ̀rẹ̀ sí ní tà ẹ́ bóyá legit ló fi kówó yẹn jọ ní gbèsè ayé ẹ̀ a máa wá tán torchlight sí ẹ̀ ń dín sìn ó máa wá mọ mẹ̀mẹ̀ ewúrẹ́ di òru ó máa mọ mẹ̀mẹ̀ wá ṣẹ̀ṣẹ̀ rí mẹ̀mẹ̀ ó ti mọ mẹ̀mẹ̀ ó wá ti rí mẹ̀mẹ̀ ṣọ́rọ̀ Akeem tó fẹ́ lọ kọlù torí pé ibi tí wọ́n fẹ́ lọ gbà lọ orúkẹ́ bàbá aládò gọ̀ bàbá ò gọ̀ bàbá ní ẹ fi Mushin lẹ̀ bó ṣe wà wọ́n ti sọ̀rọ̀ òwe náà pa fún ẹ ìwọ tó nílé ìwọ tó yẹ pé o ti fẹ́ ra gbogbo ilé ìdí òru pa o ti ra gbogbo ilé ìdí òru ra gbogbo ilé inú àkàlà nǹkan ti ra gbogbo ilé pa Ọlọ́run ti gbàdúrà ẹ o wá ní ìtẹ́lọ́rùn o wá lójú kòkòrò o wá fẹ́ jà ìjà tó wá fẹ́ jà máa wá wò wọn wá rí pé ìjà tó fẹ́ jà yìí wá rí pé o fẹ́ káyé rí ẹni o fẹ́ popular àmọ́ wá jẹ́ káyé popular máa sọṣẹ́ tó ń ṣe fáyé a máa sọ nǹkan tó ń ṣe fáyé wàá wá rí báyìí pé gbogbo ayé máa ranjú mọ́ ẹ wàá wá rí bí gbogbo blogger ṣe máa gbé ẹ wọ́n máa gbé ẹ lọ́tún gbé ẹ lósì gbé ẹ níwájú gbé ẹ lẹ́yìn gbé ẹ ní kíní kan gbé ẹ wàá wá rí pé ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ da gàrí sínú ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ da yẹ̀pẹ̀ sínú gàrí ẹ̀ ń sìn ni wàá rí pé ìdí ẹ̀ máa gbóná ó máa sùn tí inú ilé ẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní gbé orí ẹ̀ gbóná ń sìn wàá rí pé ó máa sùn tì because mi mọ owó tó máa rí nínú union fún 5 years ó ti gbogbo ohun tó máa fi jẹun gbèsè ayé ẹ̀ ó ti wà lọ́wọ́ ẹ̀ ó ti kójọ ó ti ní Ọlọ́run ti gbàdúrà ẹ̀ bọ̀ Ọlọ́run ti wá gbé erin sórí ó wá tún fẹsẹ̀ pa ẹ̀ lírí ṣó ti rí pé èpè àwọn tẹ́ ti ba ayé wọn jẹ́ ṣó mọ̀ kọ́ àwọn kan ṣe fídíò fún ẹgbà kan wọ́n ní ẹ̀ ń ba ayé àwọn jẹ́ ẹ̀dẹ̀ ń ra gbogbo ilé àwọn ẹ̀ ń ra gbogbo ilé tán nídìí òru ẹ̀ ń ra gbogbo ilé tán nínú àkàlà ẹ̀ ti ra gbogbo ilé tán ṣó mọ̀ kọ́ fídíò bọ̀bọ̀ yẹn a máa lọ gbé wá padà ẹ̀ ń ba ayé àwọn jẹ́ ẹ̀dẹ̀ ń ra gbogbo ilé family àwọn á rí pé nísìn àwa ṣẹ̀ṣẹ̀ máa wá júwe ẹ̀ fáwọn tí ó mọ̀ ẹ́ ó fẹ́ popular ń sìn ewúrẹ́ di òru ó fẹ́ popular wàá máa wá jẹ́ kó popular dáadáa ń sìn má fi union bojú o nígbà kó fi union bojú o ní fi union bojú a máa jẹ́ káyé mọ nǹkan tó ń ṣe gangan nǹkan tó ń ṣe nǹkan tó ń jẹ tó ń ṣe gbogbo ilé tó ti rà nínú ìdí òru nínú àkàlà gbogbo fọ́tò ẹ̀ àti ní lọ́wọ́ fọ́tò ẹ̀ ti wà a máa bẹ̀ ìyàwó ilé ẹni kí ló dé owó kí ló fi ra gbogbo nǹkan yìí àṣebó fẹ́ jà ni ewúrẹ́ di òru ṣebó fẹ́ jà ni ó fẹ́ kán pín branch fún ẹ má bọ̀ náà kó wá rí pé nísinsìnyí o máa sáré popular káàkiri gbogbo ayé máa bá ẹ gbọ́ pé bẹ́ẹ̀ ìjọba wà ní ọjọ́ mọ́ ẹ kà máa wò ẹ bá máa play ẹ̀fẹ́ ewúrẹ́ di òru kó máa gbọ́ ẹ bá mi máa ṣí àkíní sínú àkàlà sínú di òru kẹ́ máa play ẹ̀ báyìí kẹ́ máa wọ̀ kí gbogbo ayé máa rí kí ewúrẹ́ di òru yẹn máa gbọ́ kó bá rí mọ̀ kọ́ tóun fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ ewúrẹ́ di òru máa gbọ́ o máa gbọ́ ṣó ń gbọ́ máa gbọ́ bí mo ṣe ń tẹ piano
máa gbọ́ ewúrẹ́ dí òru máa gbọ́ ó fẹ́ gbàbọ̀dì fún Mushin máa gbọ́ ewúrẹ́ dí òru máa gbọ́ tí ò ń gbóhùn lẹ́nu mi máa gbọ́ ewúrẹ́ dí òru tí ò ń gbọ́ wàá mọ̀ pé ìwọ ló kọ́kọ́ fẹ́ pogun wá sínú Mushin o dẹ̀ rí Mushin wọ̀ kò ṣẹ̀ṣẹ̀ tó wá mọ̀ pé kàkí níbi rẹ̀ dà jẹun wo máa yẹ lọ́wọ́ ọ̀gá yìí. so ọ̀gá àwọn ewúrẹ́ tó wá kójọ àwọn ewúrẹ́ yẹn tí wọ́n náà ẹ̀yin ewúrẹ́ Sego Nation ọ̀gá yẹn ti sọ pé ewúrẹ́ ní mo ti ní mi nílò ju 30 minutes ọ̀rẹ́ àgbẹ̀ mo ní bíi mo ní 10 minutes ní sì ti máa fi parí mo ní 10 minutes so kẹ́ bá lè mọ̀ kàn fẹ́ kíkí ní ìmọ̀ kẹ́ mọ̀ pé ta ló ń dá wàhálà lẹ̀ ta ló ní wàhálà gangan so Mushin tí wọ́n fẹ́ wá wọ̀ ẹ mọ̀ pé òun gangan ló ní wàhálà ẹni tó ní kó wá wọ Mushin ẹni yẹn ò jẹ́wọ́ o ẹni yẹn kò jẹ́ owó o but òun ló fẹ́ tààrí tó ń pè ní mẹ́ni yẹn jẹ́ ẹ̀rọ ń pè kọ́ mi máa ń gbé ọ̀dà kọ́ hello máa bá ẹ sọ̀rọ̀ padà fẹ́ṣiye so ìrí ayé ta wà yìí ẹ̀yin ewúrẹ́ Sego ẹ̀yin ewúrẹ́ gbogbo yín lọ fa etí yín jọ ẹ fa etí yín jọ ẹ̀yin ewúrẹ́ Sego èmi kọ́ ni mo pè yín léwúrẹ́ o Sego fún ara ẹ̀ ló pè yín ní ewúrẹ́ o òun ló sọ pé àwọn ewúrẹ́ táwọn ń kó káàkiri òun mọ̀ pálábòsí ni wọ́n so ó mọ̀ pálábòsí ni ewúrẹ́ Láwánsìn ó mọ̀ pálábòsí ni ewúrẹ́ Fádèyí 1 and 2 ó mọ̀ pálábòsí ni wọ́n àwọn mọ̀ pálábòsí ni ewúrẹ́ Ìdè Onígbòǹgbò so ó tiẹ̀ mọ̀ pé gbogbo yín alábòsí ni so bó dẹ̀ ṣe wá mọ̀ pálábòsí ni yẹn wá yẹ kó mọ̀ pé àbòsí yẹn kò síbi tó máa gbé òun dé kò síbi tábòsí yẹn máa gbé òun dé so àwọn oníjẹ́ kí fídíò yìí gùn jù jẹ́ kí ṣe kí ni jẹ́ kí n jẹ́ kó mẹ́lẹ̀ ńbẹ̀ mo kàn ní kí n wá ṣe analysis yẹn fún yín ni wípé wàhálà tó ṣẹlẹ̀ ní Mushin òun ló dá wàhálà lẹ̀ òun ló bẹ̀rẹ̀ wàhálà tàbá wo Legacy bí a Legacy yìí ebi kọ́ ni mo máa ń post wàhálà àwọn ló máa ń bẹ̀rẹ̀ o nígbà tó lọ yanjú ọ̀rọ̀ fún wọn ṣé mo kàn tí kọ́kọ́ lọ yanjú ọ̀rọ̀ wọn lọ sọ fún wọn pé ẹ jẹ́ kí friendship wà láàrin yín o tẹ́ bá dẹ̀ gbọ́ àwọn ewúrẹ́ yẹn bí táwọn ewúrẹ́ yẹn ò gbọ́n dé tẹ́ bá gbọ́n tí Sego ń sọ níbẹ̀ yẹn ó ń sọ̀rọ̀ ó ní even though gan kò síjà láàrin òun àti Olúọmọ kò síjà láàrin òun àti Kúdẹ̀tì even ọ̀rọ̀ Bàrúwà kò ṣe kinní kan àwọn jọ ń ṣe ni kinní kan ẹ̀yin Olúọmọ ló ń wá àwọn àti Olúọmọ àwọn ò jà rárá òun àti Kúdẹ̀tì àwọn ò jà rárá àwọn jọ lẹ̀pọ̀ ni àwọn jọ wà pọ̀ ni àwọn jọ ń ṣe ni even though kan tí kábíyèsí tóun bá pe kábíyèsí máa béèrè pé Olúọmọ ń kọ́ òun máa sọ pé àwọn ò jà àwọn jọ wà ni kí ló dé gbà tó mọ̀ pé wà àti Olúọmọ ò jà kí ló tó wá ń fún wa ní fèkì níta gbangba tó wá ń bo Olúọmọ jẹ́ níta tó bá dé kọ̀rọ̀ o máa sọ pé wà tó Olúọmọ jọ wà wẹ̀ já wẹ̀ ṣe kíní kan tó bá dọ́dọ̀ àwọn ewúrẹ́ o máa parọ́ fún wọn yé parọ́ fún àwọn ewúrẹ́ yẹn mọ́ sòótọ́ fún wọn pé ọ̀gá ẹ̀ lolúọmọ ọ̀gá ẹ̀ lolúọmọ. now nínú gbogbo nǹkan tí èèyàn fi ń jiyàn lọ láyé lolúọmọ fi jù ẹ́ lọ ó pọ̀ gan ó pọ̀ létí mo gbọ́ táwọn kan sọ̀rọ̀ nínú fídíò wọ́n ní wọ́n paná Òṣòdì wọ́n tanná Èkó níbo ó tanná Ọ̀nàlà iná Ọ̀nàlà nìkan ló tàn èèyàn ó dà ká tiẹ̀ sọ pé wá tanná Èkó ó mọ iye iná tí Olúọmọ ó gbé ògo Òṣòdì wọ́n tanná Òṣòdì generally gbogbo 36 states èèyàn jẹ́ national president ó ṣẹ̀ṣẹ̀ tún gba máa post award kan tó tún fún ní Kaduna tún rí fídíò yẹn ni emir of Kaduna àbí ṣe Zaria emir abẹ Olúọmọ bá ní ó tún ní kí àwọn Megari àbí kí lórúkọ àwọn tó máa ń tẹ̀lé emir yẹn kọ́ lọ pé Olúọmọ wá ó tún wá bá Olúọmọ tún bó Olúọmọ ya fọ́tò wọ́n tún jọ wà because ojú tó pawó ni Olúọmọ city tí Sego wa mo sọ fún yín pé Sego ò lè control ẹ̀ ó nídìí èèyàn lẹ́gbẹ̀ẹ́ talent tó jẹ́ lè bá ṣe àwọn ewúrẹ́ yẹn ò dẹ̀ nífẹ̀ẹ́ kó succeed ẹni tó lè ẹni tí wọ́n lè jọ guide ara wọn tó máa jọ wà kódà èmi àtẹnìkan sọ̀rọ̀ láàárọ̀ yìí jẹ́mi àtẹnìkan ó ní tíbi tí ara bọ̀bọ̀ yóò balẹ̀ dé tó bá ipá rẹ̀ balẹ̀ ni kódà even gan bí Olúọmọ ṣe wà l'Ábùjá yẹn
òun àti Sego lọ́jọ́ máa wà ń bẹ̀ Olúọmọ kọ̀ láti tún fún Sego lóyè l'Àbújá yẹn tọ́jọ́ máa wà tọ́jọ́ máa gòkè èèyàn tó bá ń bá ṣe tíràwọ̀ ẹ bá ń gòkè èèyàn máa ń tẹ̀lé ẹni yẹn pa ni èèyàn máa ẹ máa pe Olúọmọ níjọ́ ìwọ tó yẹ pé nígbà tí wàhálà dé bá ẹ lẹ́kọ̀ọ́ Òṣòdì ló ti wá gbá rẹfújì lọ́dọ̀ Olúọmọ ló ti wá gbá rẹfújì òun ló gbà ẹ ní gbogbo Lagos ẹ̀sọ́ tó Olúọmọ wá gbá rẹfújì lọ́dọ̀ ẹ̀ rí wọn da dùbúlẹ̀ rí ìwọ ní kò ló sákò lẹ́kọ̀ọ́ kò ní iye oṣù tó fi sákò lẹ́kọ̀ọ́ tó fi sáwá sọ́dọ̀ Olúọmọ kò ní iye oṣù bẹ́ẹ̀ tó bá ń parọ́ fáwọn tí ẹ máa parọ́ fáwọn ẹ máa jáde olùkíní kẹ́ máa pe Olúọmọ ní oríṣiríṣi orúkọ ó yẹ kẹ́ máa gbọ́gà fún ọ̀bọ̀n yẹn nìkan máa sọ pé wọ́n paná Òṣòdì kẹ̀ àbọ̀ tán náà Òṣòdì kárí ayé wọ́n tán ní Òṣòdì kárí ayé wọ́n tán ní Ògùn state wọ́n tán ní Ondo state wọ́n tán ní gbogbo south west wọ́n tán ní ilẹ̀ Haúsá wọ́n tán ní ilẹ̀ Ìgbò Olúọmọ kárí ayé wọ́n tán káàkiri ìwọ ẹnìkan máa sọ pé wọ́n paná Òṣòdì má jẹ́ ń gbọ́ pọ́n paná Òṣòdì o wọ́n tán ní Òṣòdì kárí ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Olúọmọ tán ní Òṣòdì lẹ́kọ̀ọ́ nísìnyí ó ti tán káàkiri ayé mo ń sọ fún ẹ̀yin Òṣòdì ògo yín nìyẹn àkàndá yín nìyẹn kò sí àkàndá yín nìyẹn transformer yín nìyẹn ibi tó Olúọmọ ti délé ni ó ti gòkè ó ti di federal ó ti di national ó ti orúkọ ẹ ti wọ níwèé national president ó ti wọ ó ti achieve kó tó fẹ́ achieve ó ti ń lọ àníkẹ́ bá ọ̀bọ yẹn tó ògo ni mo sọ pé Sego má lose opportunity yìí má lose opportunity tẹ̀lé ibi tó ń lọ ẹni tí èèyàn bá ń bá ṣe Olúọmọ ológo tó máa ń kógo ọ̀yàn ni sọyàn tó ti tara tiẹ̀ là láyé ẹ rí tó jẹ́ èèyàn ńlá láyé ẹ ó tí ò ríyàn lọ́wọ́ sí ẹ wo Zaria àwòrán wọ́n ti ń gbin káàkiri nísìn Zaria náà ti fẹ́ ta hòtẹ́ẹ̀lì ẹ̀ nígbà tí òrówó ṣe mọ́ kò rówó mẹ́ǹtẹ́ẹ̀nì ẹ̀ ẹni èèyàn tẹ́ ń bá ṣe tó goyín lọ sókè tí ò fẹ́ ṣubú fún yín irú bí Zaria ẹ tó yẹ pé onígbólóhùn náà onímùkúmu ká ní pé kò yájú sọ́gẹ̀ kò ṣe kinní náà ni irú bó ṣe fẹ́ ní ẹni bóyá ó ní ṣe mọ̀ pé management yẹ mọ̀ pé hòtẹ́ẹ̀ tó kọ́ yẹn jù lọ náà ó pọ̀ now ká ní pé bó ṣe wà pẹ̀lú ọ̀gá ẹ̀ ṣe mọ̀ pé ó máa fẹ́ lọ bọ́gà ọ̀gá mà ní mismanagement lórí bíbá yìí kíní kan báyìí fẹ́ ṣẹlẹ̀ àgà Olúọmọ mímọ̀ Olúọmọ gbogbo ọ̀nà ó lè dìde pé ojú òní tiẹ̀ ó yà jẹ́ káwọn nǹkan tá máa ṣe sí àìrọ̀ hòtẹ́ẹ̀lì yìí kò lè ṣe báyìí já ṣe báyìí jẹ́ kí n bẹ́ẹ̀ jẹ́ dìde sí ẹ lọ bá Sego now ṣebí management lásán ló need Sego gbówó jáde lẹ̀ fún Zaria now ó ṣáà gbọ́ pé Zaria fẹ́ ta hòtẹ́ẹ̀lì ẹ̀ má jẹ́ ó ta now ẹ bá ẹ̀pù ẹ̀ gbójú jáde fún gbówó jáde fún ṣe bí oní ọ̀gá ẹ̀ ní aláàánú ẹ̀ ní Sego ló ń ṣe ní ó ṣe fẹ́ ta hòtẹ́ẹ̀lì ó ti gbé fọ̀sẹ́ẹ̀lì lé wáyé tó fẹ́ gbé fọ̀sẹ́ẹ̀lì lé a ní orí yín yóò pè ẹ̀yin ewúrẹ́ gbogbo ẹ̀yin ewúrẹ́ orí yín yóò pè ewúrẹ́ ní ewúrẹ́ gidi ní lójú Sego mọ̀ nǹkan tó fi mọ̀ pé ewúrẹ́ ní ewúrẹ́ gidi ní so tó bá ń ẹ̀yin ewúrẹ́ tó kù èmi tẹ̀ ti mọ̀ pé ewúrẹ́ ní èmi kémi ti sọ fún tipẹ́tipẹ́ pé ewúrẹ́ ní èmi tẹ̀ máa ń pè yín ní màálù èmi súnmọ́ tí wọ́n gbé màálù tiẹ̀ tún sì dá màálù nọ́gbọ́n tó bá ní kí màálù ju ṣé kí ni màálù máa jókòó màálù èrè wà lára màálù wàrà wà lára màálù oríṣiríṣi nǹkan wà lára kò sí nǹkan tó kí ló wà lára ewúrẹ́ dẹ̀ ya wèrè gan ewúrẹ́ ò kí ń gbọ́ràn so ó ní ẹ̀yin ewúrẹ́ tẹ̀ ń tẹ̀lé òun mọ̀ pálábòsí ní ibẹ̀ tó ń mọ bóun ṣe mánéjì ẹ̀yin ewúrẹ́ àwọn bá lé ilé àwọn àjẹ́ ò àwọn bá lè lé àwọn jẹ́pọ̀n tó dẹ̀ níyàwó lé àwọn sírò ogun tó níyàwó lé àwọn olówó èjìká ogun tó níyàwó lé ọ̀rẹ́ mi apamá ní àìwúrẹ́ àwọn ewúrẹ́ gbogbo àwọn tó wà state council ewúrẹ́ deputy chairman ewúrẹ́ deputy chairman ewúrẹ́ deputy treasurer ewúrẹ́ financial secretary ewúrẹ́ auditor ewúrẹ́ assistant auditor ewúrẹ́ ọmọ àwọn ewúrẹ́ yìí máa pọ̀ gan esco ewúrẹ́ ìjọra àbádíà ewúrẹ́ bẹ́gà ewúrẹ́ gbèlè ewúrẹ́ tó ọmọ àwọn ewúrẹ́ pọ̀ gan ṣáàdò àbórí káwọn ewúrẹ́ yìí pọ̀ gan ẹni ká ibi báyìí àwọn ewúrẹ́ yìí máa pọ̀ gan ní ayé ọ̀gá wọn léwúrẹ́ láwọn tó ń tẹ̀lé wọn. àwọn ewúrẹ́ láwọn tó ń tẹ̀lé wọn. ewúrẹ́ mẹ́ẹ̀ ewúrẹ́.
Ayẹyẹ bá mi rẹ́rìn ni ẹ̀rí tẹ́tọ́ ní ewúrẹ́ làwọn tó ń tẹ̀lé wọn ewúrẹ́ ni gbogbo wọn bó wọn ṣe mánéjì wọn ní ewúrẹ́ ni wọn òun bó wọn ṣe mánéjì wọn ewúrẹ́ ni gbogbo wọn ẹ̀sọ́ àwọn ewúrẹ́ ti ẹ̀pọ̀ tó báyìí àwọn Èjìgbò ewúrẹ́ Ajégúnlẹ̀ ewúrẹ́ ó dà ẹ̀gbọ́n mi kan wà dúmọ̀ tà ń bẹ̀rẹ̀ náà ewúrẹ́ làwọn náà wọ́n ṣe o àwọn oníkòyí ẹ̀ṣọ́ àwọn olórúkọ ńlá ewúrẹ́ àwọn àṣẹ àwọn ewúrẹ́ wọn akọ́gan so ẹ̀yin èèyàn mi àti rójú àwọn ewúrẹ́ ṣe ti pọ̀ ọ̀gá wọn ló pè wọ́n ewúrẹ́ ni wọ́n ọ̀gá wọn dẹ̀ ló pè wọ́n léwúrẹ́ so bọ́dẹ̀ ṣe jẹ́ ewúrẹ́ yẹn náà ọ̀nà máa jẹ́ so ẹ ti mọ̀ pé ewúrẹ́ ni wọ́n báyìí ọ̀gá wọn ló fẹ́ nu ara wọn sọ aléyàn ò mọ̀rọ̀ sọ bọ́bọ́ yẹn ò mọ̀rọ̀ sọ ó gọ̀gàn kò mọ̀rọ̀ sọ gbogbo nǹkan lọ́dọ̀ fi jẹ́ ń yà kò níwà ó ní gbéraga kò tún humble kò tún mọ̀rọ̀ sọ kò mọ̀rọ̀ sọ ní gbéraga gan akéèyàn máa worú àwọn baálé ilé tán níyàwó tán náà mọ nílé kó máa pè wọ́n léwúrẹ́ gbogbo àwọn tó ń tẹ̀lé yẹn wèrè dẹ̀ ní wọ́n lẹ̀ tún máa tún bẹ́ jáde ń sìn ọ̀rẹ́ mi náà ọ̀rẹ́ mi pàtàkì ọ̀rẹ́ mi ní bẹ́gà ìyẹn náà ewúrẹ́ èèyàn yín mú lásán lẹ sọ ọ̀nà ní ò láìkì èèyàn yín mú o ká máa ti wà sẹ́ni tó wá pè yín léwúrẹ́ o so kí lè máa ṣe bẹ́ẹ̀ tó pè yín léwúrẹ́ sìn so ó máa dìdọ́ láti ó máa yí padà fún yín pẹ́yìn kọ́ lòun bá wí àbí tí bàbá yóò tiẹ̀ mọ̀ pé wọ́n rìkọ́dù òun gbà tó ń sọ̀rọ̀ yẹn ni wọ́n máa gbọ́n kàn ń rìkọ́dù òun gbà tó ń sọ̀rọ̀ pé àwọn ewúrẹ́ ló ń tẹ̀lé òun dẹ̀ mọ́ wọn pé ewúrẹ́ ni wọ́n àwọn ewúrẹ́ mi ní bínú sí yín mọ́ sí ẹ̀yin ewúrẹ́ but náà ní sìkọ́ tí mo máa ṣe ń sìn pé mo máa continue láti máa gbà tí mo ti wá mọ̀ pé ewúrẹ́ ni yín sìn so mi ní hesitate láti máa jáde fún yín back to back láti máa dagibo yín torí wọ́n máa ń dagibo ewúrẹ́ ni so ẹ̀yin tẹ́ bá ń rìkọ́dù fídíò tẹ́ máa ń gé fídíò mi ẹ lè gé fídíò mi ṣe ti rí pé ọ̀gá wọn ló pè wọ́n léwúrẹ́ tá a bá dẹ̀ kó gibo ewúrẹ́ ò ní gbọ́ràn o so tẹ́ bá rí pé mò ń jáde mò ń ṣe update mò ń sọ̀rọ̀ kẹ́ ti mọ̀ pé ewúrẹ́ ni wọ́n ní ṣé mo kí mi gbà tí mi sọ fún yín pé àwọn pípù yìí ẹranko ni wọ́n o àwọn èèyàn ò tètè gbọ́ ṣe rí pé ọ̀gá wọn fúnra ló fẹ́ ní ara wọn sọ wọ́n sì pé ewúrẹ́ ni wọ́n o ewúrẹ́ gidi tó tọ́ ló sọ o tó tọ́ ni Sego sọ o ewúrẹ́ gidi ni wọ́n o ewúrẹ́ gidi Ọlọ́run so inú mi wá dùn Sego I'm proud of you òsòótọ́ ó ní ewúrẹ́ ni wọ́n òun mọ̀ bóun ṣe manage wọn so bódà ṣe pè wọ́n léwúrẹ́ yẹn gbogbo yín ti gbọ́ pé ewúrẹ́ ni wọ́n confam ewúrẹ́ dẹ̀ ni wọ́n ìwà ewúrẹ́ dẹ̀ ló máa ń wù torí bọ́ ṣe wà kò sẹ́yìn lè mọ́mù tí wọ́n ti lè kírun àwọn wòlé tó pé láyé Ọlọ́run wà àwọn iná ló dìde ànógògì ni wọ́n àwọn ewúrẹ́ yìí náà ni láyé àgbẹ̀dẹ àwọn ewúrẹ́ yìí náà ni Ọlọ́run wà ọ̀dà Ọlọ́run ò dá àwọn ewúrẹ́ yìí ni àgbẹ̀dẹ ò dá àwọn ewúrẹ́ yìí náà ni olúọmọ ò dá àwọn ọdẹ another 4 years fún fẹ́ẹ̀ tó pé ń sìn àmà tún rí a máa rí Ọlọ́run wá jẹ́ but àparí inú bọ̀bọ̀ yìí Ọlọ́run jẹ́ kó lè lo tó díẹ̀ mo dẹ̀ máa ń pè sákìyèsí tí máa ṣe fídíò mọ́ tí wọ́n pè bọ́ ìsákìyèsí but nítorí pé mi ò sọ̀rọ̀ for short of time yìí sìn kò jẹ́ kí orí ẹ̀ lè pé má mú gbó mọ́ tó bá fẹ́ wá sí meeting má mú gbó mọ́ tó bá ti mú gbó mọ́ kó tó wá meeting má mú loud mọ́ tó bá ti mú loud because kò lè ẹ lọ wo dáadáa within 1 hour an hour tí Sego bá mú gbó kò ní gbádùn ẹ lọ jí àmì ẹ lọ rò nǹkan tí mò ń sọ yìí tí ò bá mú loud láàrin 1 hour irọ́ ṣe bá di pé ó vodka ó máa ń sọ̀rọ̀ nǹkan ló ń sọ̀rọ̀ ojú lásán kọ́ ló fi ń sọ̀rọ̀ ó máa ti mú gbó ó máa ti mú gbó pa ó máa ti mú gbó gan ó máa mú gbó gan ó máa mú gbó gan ó mú nọ́nsẹ́ǹsì gbó máa mú gbó máa mú tí mú gbó ayẹ̀ṣẹ̀ wa bá sọ pé ilé ṣe máa rí pé kò kí n fẹ́ kọ̀rọ̀ kọjá lára because nǹkan tó ń ṣe brain yẹn ti damage àwọn tó fi joyè gan rí dáadáa so ó wá dá bọ́ ṣe fi joyè yìí kán lè rí dáadáa irú wà tó ní kán lè rí dáadáa nísìnyí ọyẹ máa rí pé ẹ fẹ́ fi hàn tí ó wà humble kò ní mo ti sọ lẹ́ẹ̀kan kò lọ sí school mi rò bóyá jáde kò ní school cert kò jáde secondary school kò lọ sí university rí láyé ẹ̀ number 1 stark illiterate ni kò mọ̀wé kọ kò mọ̀wé kà 1 number 2 kò lọ lé kéwú kò ṣe pé bóyá ó lọ lé kéwú lọ sí Arabic school kan ká bá sọ pé ó mọ kéwú gan kò mọ kéwú kò kọ́ṣẹ́ ká bá sọ pé kọ́ṣẹ́ kan rí láyé iṣẹ́ yẹn ló fi ń jẹun ó di 3
kí wá ní o kàwé o kọ́ṣẹ́ o kéwú o ní mẹ́tẹ̀ẹ̀ta zero certificate. Now number 4 kò tún wá sí pé bóyá o tún wá níwà tó lè fi control àwọn èèyàn kò ṣe pé o níwà o kò l'opportunity o wá ṣọmọ. Now iṣẹ́ tó tún wá ń ṣe lẹ́ni tó fẹ́ jọ̀gá onímọ́tò o mọ̀ ń pa ẹ̀ because o ń ṣe onímọ́tò. Iṣẹ́ tó wá jẹ́ number 1 lé lórí ìsìn o tẹ́wọ́ rí o ṣàgbèrò rí láyé ẹ̀ o wá mọ́tò rí láyé ẹ̀ o wá mọ́tò rí nígbésí ayé ẹ̀ o ṣe conductor rí o ṣe driver rí. Wọ́n wá tún fẹ́ ṣe number 1 onímọ́tò o tún wà humble kó wà humble pẹ̀lú ẹ̀ kó tí àrígbà orí ló gbé mi débi tí mo dé yìí mo ti jajajajajaja ìgbà tí wọ́n náà sọ ó ló ti jagun 99 ó dà wọ́n tó ti wá jagun ó wá débi tó ti wá wà ọmọ mo ti jajajajaja mo ti débi state yìí jẹ́ kí n wá wà humble jẹ́ kí n pa legacy lẹ́nu mọ́ kí n jẹ́ káwọn èèyàn mọ̀ kí mo wà humble. wo olú ọmọ tí olú ọmọ níwà ó lẹ́wà ó mọ̀ wá wù ó tún wà humble ó tún mọ̀ ọ̀rọ̀ sọ. Okay, ṣé sọ pé kò kàwé àgbà kò kàwé. Ṣé sọ pé kò kéwú àgbà kò kéwú. Ìwọ náà kàwé, ìwọ náà kéwú. Ó yá. Now, wá wò. Iṣẹ́ tó lú ọmọ ṣe number 1 lé lórí. Ṣó merit ẹ̀ àbí kò merit ẹ̀? Ó merit ẹ̀ because number 1 ó ṣe conductor, ó ṣe driver, ó ṣàgbèrò. Ó dẹ̀ ti wà lẹ́nu ẹ̀ for donkey years. Ó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́. Ó ti wà lẹ́nu more than 20 years kí wọ́n tó dé. Ó wa mọ́tò rí, ó serve lọ́ndà ọ̀gá rí. Ṣó merit láti wà ní number 1 chairman ó merit ẹ̀ náà fún yes ó wà bẹ́ẹ̀ ó ṣe wàhálà débẹ̀. Ṣé wọ́n ṣe wàhálà débẹ̀ capital no ó ṣe wàhálà débẹ̀. Ṣó kàwé no ó kàwé. Ṣó kéwú no ó kéwú. Ṣó kọ́ṣẹ́ no ó kọ́ṣẹ́. Ṣó kọ́ṣẹ́ union no ó kọ́ṣẹ́ union. Ṣó ṣàgbèrò rí no ó kọ́ṣẹ́ àgbèrò rí. Ṣó wa mọ́tò rí no ó wa mọ́tò rí. Ṣó ṣe driver rí no ó ṣe driver rí. Kí ló wá merit tó fi di chairman o kò ní lucky. Simple as ABC kò ní lucky. Now bó ṣe wá ní lucky yẹn ṣé kò wáyé kó wá humble. Wọ́n lè wájú kó wá humble. Okay now o ti wá lọ opportunities láti wá di chairman. Bó ṣe wá ní opportunity yẹn láti wá di chairman yẹn. Kí ló ti wá change ìwà kó wá humble. Ṣùgbọ́n a ti sọ pé ká gún ata lódó ká lọ ata lọ́lọ́ ìwà ata ò ní fata lẹ̀ àìmọ̀ wá wù yẹn kó tí mo ti predict lẹ̀ ló ṣì ń ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn máa get mi tí máa ti ń predict fún yín ẹ máa gbọ́. Mo ní bọ̀bọ́ yóò lè rúùlù kò ní charisma láti rúùlù. Ó dé obì kan ó tí pé oṣù kan àwọn tó bẹ́ẹ̀ jà ó ti ní kọ́ lọ máa dissolve wọn. Ó ló fẹ́ wọ Mushin. Má gbẹ́gẹ́ sí Mushin wàhálà pa. Ọmọ má gbẹ́gẹ́ sí Mushin tó bá gbẹ́gẹ́ sí Mushin ọmọ wàhálà pa. Ọ̀tọ́ àmọ́ Mushin òṣèré wọn dẹ̀ ní dúró dé àtọ́ àmọ́ Mushin bínú gan. Ọgbọ́n ní ìlú tó kára. Ìlú tó kára tó ń jẹ́ ìlú tó ń ṣe ìlú tó bá gbẹ́gẹ́ sí wàhálà pa. Káì! Àwọn dóbò ìrì. Agbẹ́gẹ́sì wà lápá. Agbẹ́gẹ́sì. Agbẹ́gẹ́sì o. Agbẹ́gẹ́sì. Agbẹ́gẹ́sì. Ẹ wo ẹ jẹ́ ká máa lọ. Àbí jẹ́ ká kọ́mẹ́ǹtì díẹ̀ kí n tó máa lọ jẹ́ ká kọ́mẹ́ǹtì. Jẹ́ ká kọ́mẹ́ǹtì kí n tó máa lọ jàre jẹ́ ká kọ́mẹ́ǹtì. No be play o. Agbẹ́gẹ́sì wà lágbà o. Alágbà. Mo ti já bọ̀bọ̀ ètò mo ti já kò fẹ́ já. Ọmọ Mushin Olóòṣà ọgbọ́lẹ́nu Wasiu Ayinde ẹjẹ́ nǹkan ní ká tó máa lọ. Ẹjẹ́ nǹkan ní ká tó máa lọ mi ìsọ̀rọ̀ ọmọ kò fẹ́ ká kọ́mẹ́ǹtì ni. Ọmọ Mushin Olóòṣà gẹ́gẹ́gẹ́gẹ́ ìlú tó kálá wọ́n jẹ̀yàn. Wọn kì í yiri ẹ̀ ẹni bá yiri ẹ̀ á bá lọ ẹ tì wọ́n gẹ́gẹ́gẹ́ tì wọ́n ẹ tì wọ́n. Ọmọ Mushin yóò lulú ẹ fún ọmọ Mushin Olóòṣà mo gbọ́ náà kan òjì kan sọ̀rọ̀ ẹ̀ fọwọ́ padà kàpọ̀ lójú Míkì Babalájé gbàrúgbàrúgbàrúgbàrúgbàrúgbà wọ́n padà Míkì lójú kó mọ̀ pé bóyá bó ṣe kéré tó yẹ bóyá àwọn ọ̀gá yín ló ń dì sí fún yín ẹ̀kan sọ ní Míkì kẹ̀ Babalájé kẹ̀ ẹkùn fúnra ẹkùn wọ́n ní Mushin ti wà lẹ́yọ̀ kan rò pé eré ni ṣé àwọn tó ń tàn yín lẹ́yìn odi yẹn rẹ̀ rò pé bóyá àwọn ló lágbára ní mò ń sọ fún yín pé
a mọ àwọn tó lágbára tí nǹkan bá ṣẹlẹ̀ a mọ àwọn tó lè sọ̀rọ̀ ẹ má jẹ́ kó máa parọ́ fún yín mọ́ tó bá dẹ̀ wọ̀nyí sí bí àwákọ̀ sọ fún yín ni anywhere ní Lagos State anywhere tó bá dissolve tẹ bá gba àwọn láàyè kan wà ń bẹ ó gọ́ ni tó bá fẹ́ dissolve kọ́ lọ dissolve gbogbo àwọn tó jẹ́ ó pọ̀ tó bá lè dìde kó stand fún ara ẹ ó yí mọ́ ẹ lọ́wọ́ nìyẹn ẹ̀yin tí Badagry ẹ jí ẹ má sùn ẹ̀yin tí Òjòdú bẹ́gà ẹ̀yin tí bẹ́gà ẹ̀yin tí káàkiri ẹ̀yin tí Òjòdú bẹ́gà kẹ̀ àwọn èèyàn ewúrẹ́ ni wọ́n Ọjọ́ta ẹ má sùn lé o lọ́jọ́ta torí mo gbọ́ pọ́n wọ́n ní kankan ewúrẹ́ kan náà wá sọ́jọ́ta ẹ̀yin tẹ́ wà lọ́jọ́ta ẹ dá àwọn ewúrẹ́ yẹn padà oṣù bí ẹ dá àwọn ewúrẹ́ yẹn padà ẹ dá àwọn ewúrẹ́ yẹn padà tó bá fẹ́ lọ kókó lọ dissolve àwọn ewúrẹ́ ẹ̀ náà àwọn ewúrẹ́ tiẹ̀ kó dissolve àwọn ewúrẹ́ yẹn láti sọ àwọn ewúrẹ́ ẹ wo ẹ̀yin tí wáyé ká máa lọ máa bá yín lọ́la jẹ̀ mí wà ń bí iṣẹ́ jà kí n padà sí ibi iṣẹ́ mi jọ àwọn sọ̀rọ̀ ẹlẹ́nu ẹ̀mí ọmọ Mushin olóòṣà ẹ tẹ́lọ̀ fún mo ṣe jà ẹ̀yìn tèmi ìjayà bọ́dà àṣírí máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ lítà ẹ̀yàn mi ni ẹ tẹ́lọ̀ fún ọmọ Mushin tó wà bẹ́ẹ̀ tẹ́lọ̀ fún ọmọ Mushin olóòṣà àwọn Mushin àṣírí àwọn tèmi tẹ́lọ̀ bùlọ fún Mushin ọmọ Mushin olóòṣà gẹ́gẹ́gẹ́gẹ́ ìlú tó gára ó dàbọ̀ ẹ̀yìn tèmi máa pàdé yín lọ́dà àwọn àbá yín ṣeré ẹ̀rí mi òbí yàn àwọn akọ́là ń dá wà lálẹ́ òṣègùn fún rẹ̀ kọ́kọ́ ló ń dá wà lálẹ́ ó jẹ́ káwọn ọlọ́pàá mọ̀ kí commissioner of police gbọ́ kí area commander gbọ́ kí gbogbo wa gbọ́ àwọn akọ́là ń dá wà lálẹ́ lọ gbogbo fídíò tí mò ń bẹ̀rẹ̀ ẹ máa rí pé àwọn máa ń make peace ni bẹ̀tẹ̀ òun ló máa ń dá wà lálẹ́ kí ló lọ dissolve fún kí ló lọ dissolve Sobodina fún kí ló ṣe ọ̀dọ́ no case ló fẹ́ pín sí méjì nǹkan tó fẹ́ dá wà lálẹ́ nìyẹn so ibi tó ń lọ nìyẹn ó fẹ́ wọ Mushin ó fẹ́ bójú no case jẹ́ torí pé tẹ̀lé olú ọmọ nǹkan tó ṣẹlẹ̀ gangan ni mo sọ fún yín yẹn èèyàn mi o ayẹ ilé àtọ̀nà yóò ní bàjẹ́ o wọ́n ń gbé gẹ̀ẹ́sì o má wà Mushin o má wà Mushin o tó bá wà Mushin wà lápá tó bá dẹ̀ mọ̀ kó gbọ́ má bọ̀ ní Mushin ṣégo tó bá yẹ pé kó kan òbò kan ló bí ẹ má bọ̀ ní Mushin kó wá gbé gẹ̀ẹ́sì